èyí ni ìdí tí KWAM fi gbé gómìnà Dapo Abiodun lọ ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ yíyan Awujale Ijebu tuntun. Gbajúgbajà akọrin fújì ní Wasiu Ayinde tí ọ̀pọ̀ mọ̀ sí KWAM ti gbé gómìnà Dapo Abiodun lọ sí ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ oyè Awujale ilẹ̀ Ìjẹ̀bú. KWAM béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ gíga tó wà ní ìlú Ìjẹ̀bú Òde láti pàṣẹ fún gómìnà Abiodun àtàwọn márùn-ún míì wípé kí wọ́n má lè gbé ìgbésẹ̀ kankan lórí ẹni tí yóò jẹ Awujale Ijebu lọ́wọ́ yìí. Àwọn míì tí ẹjọ́ náà kàn ní alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde, kọmíṣánná ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè ní ìpínlẹ̀ Ògùn, akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde, alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Awujale àti alága ìdílé ọba Fúsẹ̀gúnwà. Tẹ́ ò bá gbàgbé, KWAM wà lára àwọn èèyàn tó ti fi èròǹgbà wọn hàn láti jẹ Awujale Ijebu lẹ́yìn ikú ọba Síkírù Adétọ́nà. Ìdílé Jẹ́díárà tó tọmọ ìdílé ọba Fúsẹ̀gúnwà ní àgbà ọ̀jẹ̀ akọrin fújì náà lóhùn ti wá, àmọ́ ìdílé náà láwọn ò mọ̀ rí wọn ní olórí ọmọ ọba ilẹ̀ Ìjẹ̀bú kò tán mọ́ àwọn rárá. Gbajúgbajà olórí fújì náà sọ pé kí ilé ẹjọ́ pàṣẹ pé kí gbogbo èèyàn tó lọ́wọ́ nínú yíyan Awujale Ijebu tuntun dúró náà títí tí ilé ẹjọ́ yóò fi gbẹ́jọ́ òun tán. Ó ní ilé ẹjọ́ ní láti lo agbára rẹ̀ lórí àwọn tó fẹ́ yan Awujale míì kí wọ́n má bàa ṣe nǹkan tí yóò ṣàkóbá fún òun. Ilé ẹjọ́ gíga Ìjẹ̀bú Òde kò tí ìkéde ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ dákun ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí a lára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí a lára. Ìkànnì jẹ́gẹ́ a lára. Jẹ́gẹ́ a lára. Jẹ́gẹ́ a lára. Jẹ́gẹ́ a lára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.